Ẹ káàárọ̀ ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri orílẹ̀ àgbáńlá ayé níbikíbi tí ẹ ti ń wò wá. A kí wa ní orúkọ Ọlọ́run ọ̀gá ògo jùlọ wípé lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ẹ jẹ́ ká gbàdúrà lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù. Ọlọ́run tó dá ayé àtọ̀run gba ọpẹ́ wa. A dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ torí pé ìwọ ni Ọlọ́run. Gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá, yà wá sí mọ́, kó rì wá sínú ibú ẹ̀jẹ̀ rẹ̀. Olúwa, lọ sínú ọ̀rẹ́ fọ̀rọ̀ rẹ̀ yé wa, jẹ́ kó yé wa àti ní òpin gbogbo ká jẹ́ tirẹ̀, ká sì di alábùkún fún torí tí a gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri orílẹ̀ àgbáńlá ayé níbikíbi tí ẹ ti ń gbóhùn wa. A kí wa lẹ́ẹ̀kan sí wípé a kú ojúmọ́. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún tòní lábẹ́ àkórí gbòòrò tá bẹ̀rẹ̀ bí ọ̀sẹ̀ kan sẹ́yìn tó ń sọ nípa ẹ̀mí mímọ́. Ó sọ wípé ẹ̀mí mímọ́ tó ń dá ìṣòdodo lẹ́bi. Ẹ̀mí mímọ́ tó ń kọ́ wa ní ti ìṣòdodo, tó ń dá ìṣòdodo ní ẹ̀bi. Ìjọ tí ẹ ti ní ẹ̀mí mímọ́. Ẹ jẹ́ ká wo àkórí Bíbélì kíkàtàkà ní àná yẹn. Òun náà látún kà lónìí. Èyí tí a kà láti inú ìwé ìrere ti Jòhánù orí ìkẹrìndínlógún. Ṣùgbọ́n àwa wo ẹsẹ̀ ìkẹwàá rẹ̀. Ìwé ìrere ti Jòhánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹwàá. Ó sọ wípé ní ti òdodo nítorí tí èmi ń lọ sọ́dọ̀ Baba, ẹ̀yin kò sì rí mi mọ́. Ṣùgbọ́n má jẹ́ ká gbàgbé wípé a wò ó àná nígbà tí ó ń sọ fún wa pé òun ó fi òye rí aráyé ní ti ẹ̀ṣẹ̀. Ní èní à ń wo bí ẹ̀mí ó ṣe máa fi òye yé aráyé nípa ti òdodo. Bí ó ṣe máa dá òdodo lẹ́bi. Yóò fòye yé wa nípa ti òdodo yẹn. Yóò dá òdodo yẹn lẹ́bi. Irú òdodo wo lòdodo rẹ̀? Ǹjẹ́ ìṣòdodo ara ẹni bí? Ìwọ tí o tiẹ̀ ti ní ẹ̀mí mímọ́. Kí ni ẹ̀mí mímọ́? Iṣẹ́ wo? Kí ni ó túmọ̀ sí pé ẹ̀mí ó fi òye yé wa nípa ti òdodo, nípa tí dá òdodo lẹ́bi? Òun náà ni pé tí ẹ̀mí mímọ́ Ọlọ́run bá dé, ẹ má jẹ́ ká gbàgbé Jésù Kristi gbàlà ló ń sọ̀rọ̀ ní ibí yìí nígbà tó ń dọ́gbọ́n máa sọ ọ̀rọ̀ ìkẹyìn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nípa pé òun lọ ṣùgbọ́n òun ò ní fi wá sílẹ̀ ní àwa nìkan. Ní àkókò yìí ẹ̀mí mímọ́ ló wà lójú iṣẹ́. Ara iṣẹ́ tó sì ń ṣe náà ni wípé yóò fi òye yé wa nípa ti òdodo, nípa dídá òdodo lẹ́bi. Tí ẹ̀mí mímọ́ bá dé sínú ayé rẹ̀, wà á rí wípé òdodo, wà á mọ tó ń jẹ́ òdodo gan nísàn. Wà á rí wípé gbogbo àwọn òdodo tó ti ń ṣe látẹ̀yìn wà á rí wípé bí àkísà lásán ni, tàbí àkísà ẹlẹ́gbin níwájú Olúwa. O ò tí ì ní ẹ̀mí mímọ́, o pé rẹ ní olódodo. O ti ẹ̀ wo ra rẹ bí ẹni tó sàn ju àwọn yòókù lọ, wo rẹ ní ẹlẹ́sìn. O ra pé wọ́n ló ti ẹ̀ mọ́, wọ́n ló pé jù. Torí pé kò sí ẹ̀mí mímọ́ Ọlọ́run nínú rẹ ní. Gbé ẹ̀mí mímọ́ Ọlọ́run láàyè kó lè mọ̀ nípa òdodo Ọlọ́run nísàn. Mo gbàdúrà, gba ẹ̀mí mímọ́ lórúkọ Jésù.